Gani Adams ó yẹ kí wọ́n lọ kọ́ mọ́ ipò àti tí wọ́n ní òun náà ni kí wọ́n yọ ìwà ìlara kúrò nínú tó ń ṣe wọ́n. Ṣe rí tí èèyàn bá ti ní ìlara láyé yìí tó bá ti jẹ́ni tí ò gbà Yorùbá olórin kan níjọ́ kan ó ní bó sọ ọmọdé ló dádé ká ṣe kábíyèsí fún ká fi dọ̀bálẹ̀ ha bó sa gbàlagbà ó yẹ ká dọ̀bálẹ̀ ká máa wí pé orí aládé mo ṣe bàkádé pẹ́ lórí. Lóòótọ́ lẹ jẹ Ààrẹ Onakankafo àmọ́ tí ẹ ò bá fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ ó padà fi Ààrẹ Onakankafo yín ẹ ó padà fi wọ́lẹ̀ ẹ ti ń gba ẹ̀tẹ́ already torí ti máa sọ wípé ẹ padà fi gba ẹ̀tẹ́ bí ẹni tí mo tún kàwú àkàsẹ́yìn ni ẹ ti ń fi Ààrẹ Onakankafo ẹ ti fi ń gba ẹ̀tẹ́ òun àti àbùkù ti ń dé báyìí ẹ̀tẹ́ ti ń dé báyìí wọ́n ti ń kàn yín lábùkù àwọn tí ò yẹ ká bá yín nídìí àti ń bá yín nídìí ẹ̀ ẹ̀yin àti Lájí Abbas ẹjọ́ ń jà àwọn kan kóra wọn jáde wọ́n lọ sórí Ṣàngó kí ló dé kí ni tá a gbé kí ni tá a jù mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lẹ́ẹ̀ ti ṣe lórí Sunday Igboho ṣùgbọ́n tí agbára yín ò ká torí pé àkàndá kan tọ́lọ̀ mọ̀ọ́mọ̀ dá tọ́lọ́hun ò sì fi ìṣẹ̀dá ẹ̀ àti ìmí ẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan torí pé ẹ ti try ọ̀pọ̀lọpọ̀ bí mo ṣe ń wò yín torí tí ẹ bá sọ wípé ẹ ti try ọ̀pọ̀lọpọ̀ lé ọ̀rọ̀ Sunday Igboho ẹ ń tanra yín ni ẹ ń tanra yín I'm very assured pé ẹ ń tanra yín ni ẹ ti try àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ try nípa ẹ ti gbé àwọn ìgbésẹ̀ kan lé lórí ẹ ti wò ó pé irú ọmọ wo ni irú kí ni irú ọmọ wo ni irú àwọn nǹkan tẹ́ ẹ ti wò nípa olóyè Sunday Igboho àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe nípa olóyè àwọn nǹkan tẹ́ ẹ ti dánwò nípa olóyè Sunday Igboho yóò ti pọ̀ yóò ti kún rẹpẹ àwọn ọ̀nà tẹ́ ẹ ti gbà gan wípé irú èèyàn wo lọmọ yìí ẹ ti gbà lérò ẹ ti pín lérò ẹ ti wá Ọlọ́run kan dá Ọlọ́run kan ní kí Ọlọ́run kó dá ní àkàndá ẹni tí èèyàn tá lè pè ní oríṣàdá ẹni tá lè pè ní ẹni tí Ọlọ́run mọ̀ tọ́lọ̀ mọ̀ yàn tọ́lọ̀ mọ̀ ṣàdá ni because kò sí bó ṣe fẹ́ burú tó nígbà tí a bá tún lára èèyàn dé àárín àwọn lọ́balọ́ba àárín àwọn lọ́balọ́ba yìí ló yẹ kí ni mo rò wípé ó yẹ kí n tá mọ̀ sí a little bit respect ló yẹ kó ti wà àárín àwọn lọ́balọ́ba yìí ni mo rò pé ó yẹ kẹ́ ẹ ti fún olóyè Sunday Igboho gan ní ọ̀wọ̀ òun respect tiẹ̀ bó ṣe wulẹ̀ kí inú tàbí kí n tó tàbí kí ó ṣe wulẹ̀ kó wà nínú yẹ kẹ́ ẹ pamọ́ra ni àmọ́ Sunday Igboho mọ òkè ògùn ó lè mọ òkè ògùn jù mí lọ bẹ́ẹ̀ ni ó lè mọ òkè ògùn jù mí lọ ṣùgbọ́n kò lè mọ gbogbo ilẹ̀ Yorùbá tó mi ariwo social media tí wọ́n ń pa yẹn kọ́ ni ntọ́rọ̀ kan ẹ wo statement yẹn lọ́tọ̀ ẹ wo that particular statement ẹ wo bí tó gbà wá ẹ wá wo ọ̀nà tó náà gbà fi fún ilé sí statement yẹn ó náà sọ fún yín ó ní tó bá jẹ́ pé ariwo orí social media ni ó ní òun pa ó nítorí pé ariwo yìí òun náà ló ń pa tí wọ́n fi wá ká mọ́lé ariwo yìí òun náà ló ń pa tí wọ́n fi pa ọ̀rẹ́ òun ariwo yìí òun náà ló ń pa tí wọ́n fi pa kíni o tí wọ́n fi pa ẹ̀gbọ́n because ohun tí ẹ̀yin ti fi là kalẹ̀ ohun tẹ̀yin ti sọ sílẹ̀ ohun tí ẹ̀yin ti fi sílẹ̀ òun ni tẹ̀yin sọ yẹn so látàrí ìdí èyí ó yẹ kí ibà Gani Adams ó yẹ kí wọ́n kọ́ ọ̀rọ̀ sísọ Sunday Igboho la máa sọ pé ó lè sọ̀rọ̀ jù ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n ilé tí Gani Adams ń sọ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ẹ sọ nígbà tí arákùnrin tó ń bẹ nínú àhámọ́ ẹ tún sọ nígbà tí arákùnrin yìí tó tún wà ní gbangba yọjú síbi òkú yẹ bí ó ṣe lè wù kó burú tó play any single role wípé arákùnrin wọ́n mú arákùnrin ní Kútọ̀nù fún odidi 26 months mi ò yọjú sí mi ò débi tó wà kí ló dé lérí pé ó ń jà fún ìrìn then nígbà tó tún wá sọ pé tọ òun ti dé báyìí òun fẹ́ wá ṣe òkú ìyá òun mi ò rò pé nǹkan kan wà tí ò yẹ kí ẹ má dé kí ẹ má yọjú sí mi ò rò pé ó yẹ kí nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ má lè débi tí bí ẹ má lè kẹ́ ẹ má kódà bí ẹ ò kàn tí ẹ lè lọ bí ẹ ò lè lọ ó yẹ kí Gani Adams ó yẹ kẹ́ ẹ lè rán àwọn èèyàn pé ẹ̀yin èèyàn báyìí ó yá ẹ gbéra yín ó yá ẹ dẹ̀ lọ
síbi òkú ìyá Sunday Igboho ẹ fi iṣẹ́ mi jẹ́ ẹ ní èmi Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ní èmi ni mo rán yín wá ẹ ṣe yẹn ẹ ṣe tó jọmọ́ bẹ́ẹ̀ kàkà kẹ́ ṣe níṣẹ́ lẹ tún mú bú níṣẹ́ lẹ tún wá àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ níṣẹ́ lẹ tún sọ níṣẹ́ lẹ tún sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ sọ níṣẹ́ lẹ tún sọ níṣẹ́ lẹ tún àwọn ọ̀wà tí ò yẹ kẹ́ ẹ tún wù níṣẹ́ lẹ tún wù àwọn tí ò yẹ ká bá lẹ́nu àgbàlagbà níṣẹ́ la tún bá lẹ́nu yín àwọn ọ̀rọ̀ àlùfàǹsá àwọn ọ̀rọ̀ tó lè mú kí èèyàn bínú sí yín kódà téèyàn bá rí yín ẹni tí ò bá mọ̀ yín tó bá rí yín tó bá wò yín wọ́n á rò pé èèyàn kan tó dáa tàbí èèyàn kan tó níláárí wọ́n á rò pé òun ní wọ́n níwọ̀n wípé èèyàn kan tí ò dáa tí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ìwà ẹ̀ ìṣe ẹ̀ àti ìrí ẹ̀ tó kórìíra ọmọnìkejì ni tí ẹ bá jẹ ẹ jẹ ní Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe oyè gbogbo ilẹ̀ Yorùbá oyè ìlú Ọ̀yọ́ lásán ni tí ó just ordinary title ni ordinary title ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí nǹkan míì tó kún mọ́ ẹ ní position àwọn lọ́balọ́ba ẹ jẹ́ lọ́balọ́ba ẹ ní agbára àwọn lọ́balọ́ba kódà ordinary baálẹ̀ is still have power over you because Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ ìlú Ọ̀yọ́ lẹ jẹ́ ṣùgbọ́n the way tẹ́ ṣe mú kínní the way tẹ́ ṣe pìkẹ́ the way tẹ́ ṣe ń gbé ọ̀rọ̀ yìí it is go beyond control because ọ̀rọ̀ yìí ò tí ì le tó báyìí kí ni Sunday Igboho at least ó yẹ kẹ́yìn jẹ́ ti mọ̀ pé àkàndá kan tó lọ́mọ́ mọ̀ dá olóyè Sunday Igboho there is nothing you can do about it ọlọ́mọ mọ̀ dá ọlọ́run ti dáná ntọ́lọ́n dẹ̀ ni kó wá ṣe ló ti wá ṣe yẹn because ó fi gbogbo ọ̀rọ̀ ọlá àti òkìkí àti iyì àtẹ̀yẹ àtòntóní ó jọ̀wọ́ ẹ̀ bí ìwọ Gani Adams bó ṣe jẹ́ olóṣèlú òun náà lóye Sunday náà jẹ́ olóṣèlú but he drop all these ṣé kò rówó ní òṣèlú ni gbogbo ọ̀rọ̀ tó dàrú ni most of them mi ní òṣèlú ló ti rí but kí ló ṣe ó fi òṣèlú yẹn sílẹ̀ he paid that pride láti lè protect the life and property of his own tribe which you Gani Adams failed to do that Gani Adams yìí fail láti ṣe that is why táwọn èèyàn ṣe èètì yín táwọn èèyàn kì í ṣe gbá ti yín táwọn èèyàn ò ṣe rí gẹ́gẹ́ bí tó wà trustworthy àwọn tí wọ́n ń tẹ̀lé yín ká gbogbo àwọn màmá mi fẹ́ dárúkọ wọn tí wọ́n ń tẹ̀lé yín ká lónìí wọ́n kàn ń tẹ̀lé yín ni and then you even though those women ẹ tún ṣe insult wọn pé wọ́n ń tẹ̀lé yín ni then kí wàá la fẹ́ sọ what is the essence of being Ààrẹ Ọ̀nà Kakanfò if you cannot protect the citizen you cannot protect your tribe irú Ààrẹ Ọ̀nà Kakanfò wo lẹ́yìn jẹ irú oyè wo gẹ́gẹ́ lẹ́yìn jẹ irú ipò wo gẹ́gẹ́ lẹ́dìmú ẹgbẹ́ title sílẹ̀ ẹdín tó yẹ kẹ́ ẹ mú ẹdínmú because torí ń tẹ́ ẹ fẹ́ jẹ torí ń tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ àwọn olóṣèlú kò jẹ́ kẹ́ ẹ lè lọ straight at least nígbà tí ẹ sì ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gan tá a mọ̀ yín ó sì yẹ kẹ́ ẹ sì lè bold láti lè pa àwọn àṣẹ kọ̀ọ̀kan no matter how it is worst no matter how bad it is ó yẹ kẹ́ ẹ sì lè pa àṣẹ no matter how the difficult it is ó yẹ kẹ́ ẹ lè pa àṣẹ fún ara yín but you couldn't be able to do that because nítorí ntẹ́ ẹ ti jẹ tó jẹ́ pé ẹ lè sòdodo nítorí ntẹ́ ẹ ti gbà tẹ́ ẹ fẹ́ pọ̀ nítorí ntẹ́ ẹ ti ná tẹ́ ẹ fẹ́ san padà then Sunday Igboho kí wá ṣe ẹni tẹ́ ẹ lè fi ta yín pé Sunday Igboho àbúrò wo the same age jọ lẹ́yìn àti ẹ̀ the same age the same year jọ ní ẹ̀yin méjèèjì so kí là àbúrò mi tó wà ń bẹ̀ age mate jọ ní yín so if this man is still respecting you respect yourself Gani Adams because tẹ́ ẹ bá padà wá respect ara yín àwọn èèyàn tó máa wọ́ yín the same age ó ní ẹ̀yin àtolóyè Sunday Igboho tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ you at least tó fúndò láyè sí gan ọmọ tẹ́yàn gan bí gan yẹn ń bá sọ̀rọ̀ with respect káwọn tó wá sọ pé ẹni tí ò sí nínú kálíbà yín rárá tọ̀ bí Ààrẹ Kakanfò tí wọ́n bá yọwọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò ń bẹ̀ you are nothing ibi tí Sunday Igboho bá ti ń sọ̀rọ̀ ẹ̀ lè dúró ń bẹ̀ to say the fact tí wọ́n bá yọwọ́ title yẹn kúrò ń bẹ̀ that title tí wọ́n bá yọwọ́ ẹ̀ kúrò ń bẹ̀ kò sí ibi tó ẹ̀ lè dúró ń bẹ̀ because ṣé owó lẹ́fẹ́ bá fi dúró ni ṣé owó lẹ́fẹ́ bá fi complete ni ẹ̀yìn ẹ̀ṣẹ̀ oh my God ó yẹ kí Ààrẹ Ọ̀nà yẹ kí wọ́n jókòó ó
ó yẹ mo fẹ́ kẹ́ jókòó kẹ́ sunrun méjì tí àgbàlagbà máa ń sùn, kẹ́ jókòó kẹ́ wò wípé níbi tí mo dé lónìí kí ni tí mo lè ṣe tí mo lè fi ra iyì mi padà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá.